ó mà wá dójú ẹ̀ o ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá ó ti wá de nǹkan ẹ gbọ́ ẹ̀yin èèyàn èdè wo gan-an lọ́lọ́run gbọ́ tọ́lọ́run fẹ́ ká fi máa sìn tó fẹ́ ká fi máa yàn ká fi máa bóun communicate ṣédè Yorùbá ni àbí èdè Lárúbáwá tí ẹ̀sìn Islam gbé wọ ilẹ̀ Yorùbá Yahya Gambari nínú fọ́nrán yìí ó ní àtọ̀rúnmìlà àtọbàtálá àti Ṣàngó pé gbogbo wọn pátápátá òjíṣẹ́ Ọlọ́run ni torí gẹ́gẹ́ bí nǹkan tóun rí kà nínú Al-Qur'an ó ní Ọlọ́run gan sọ wípé òun ò ní rójíṣẹ́ kankan sáwọn ọmọ èèyàn yàtọ̀ sí òjíṣẹ́ tó bá gbọ́ èdè tá à ń sọ tó sì lè bá wa jíròrò nínú pẹ̀lú èdè táwa fúnra wa ń sọ ní fún ìdí èyí Ọbàtálá Ṣàngó Ọ̀rúnmìlà àwọn ni òjíṣẹ́ tọ́lọ́run rán sí wa nílẹ̀ Yorùbá ó lágbára o ṣùgbọ́n kí n tó wá gbé fọ́nrán Yahya Gambari wọlé ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé the same ọ̀rọ̀ tí arákùnrin Sele kan wòlíì Michael tó sọ nípa wípé ẹ̀sìn Ọlọ́run tá a bá ti ń sìn tí ò bá ti gbọ́ èdè wa wípé kì í ṣe Ọlọ́run tó sọ nígbà náà tí àwọn àáfàá tí wọ́n ń bínú sí wípé bóun ní ó ṣe sọ wípé Allah ò kì í ṣe Ọlọ́run àbí òjíṣẹ́ rẹ̀ kò kì í ṣe òjíṣẹ́ tó rán sí wa nítorí pé kò gbé èdè wa ẹgbọ́n nǹkan tí wòlíì Michael sọ nínú fọ́nrán yìí kí n tó tẹ̀síwájú. ẹ̀sìn tẹ́nìyàn bá ti ń ṣe tí Ọlọ́run rẹ̀ bá ti gbọ́ èdè rẹ̀ ẹ̀sìn yẹn ò kì í ṣe ẹ̀sìn nínú ẹ̀sìn tá à ń sọ yìí Ọlọ́run tó ń bẹ ńbẹ̀ kò gbọ́ èdè tẹ́ ń sọ Ọlọ́run tí ò gbọ́ Yorùbá tí ò gbọ́ English tí ò gbọ́ Igbo tí ò gbọ́ kankan ni Ọlọ́run tó jẹ́ pé èdè kan nìkan ló gbọ́ Ọlọ́run tó bá ti gbọ́ èdè kan nìkan Ọlọ́run yẹn ò kì í ṣe Ọlọ́run á bèrè lọ́wọ́ àwọn àfáà á ní tẹ́nìyàn bá fẹ́ kírun á ní èdè wo lènìyàn lè fi kírun ṣé ènìyàn lè kúrò ní Lárúbáwá kó sọ Yorùbá wọ́n ní kò possible wọ́n ní bẹ́ẹ̀ nìyẹn bá ti kúrò ní Lárúbáwá tó bá ti sọ Yorùbá wọ́n ní a jẹ́ pé ẹni yẹn ó ti fi Ọlọ́run mìíràn pé kò kì í ṣe Ọlọ́run Allah ló ń sìn Ọlọ́run Allah tí ò bá ti wá gbọ́ Yorùbá Ọlọ́run Allah yẹn kì í ṣe Ọlọ́run nìyẹn. ṣe ti gbọ́ nǹkan tí Prophet Michael sọ báyìí pé èdè tá a bá ti ń sọ tọ́lọ́run ò bá ti gbọ́ Ọlọ́run tá à ń sìn tí ò bá ti gbọ́ èdè tá à ń sọ a ṣe wípé Ọlọ́run yẹn kì í ṣe Ọlọ́run tán rán sí wa nílẹ̀ Yorùbá ni the same thing náà ni Yahya Gambari lòun náà tún sọ nínú fọ́nrán yìí ṣé wọn àfọwọ́ àfọwọ́lẹ́rán àbí wọ́n react sí ẹ jẹ́ n gbé fọ́nrán Yahya Gambari wọlé kẹ́lẹ́ understand nǹkan tí mò ń sọ ní yékéyéké òun rèé ẹ jẹ́ àjọwò kẹ́dẹ́ máa fòpinion yín nípa ìsí comment. Àyá Kùránì yìí gangan ló jẹ́ kí n gbà wípé Ṣàngó òjíṣẹ́ Ọlọ́run ni Àyá Kùránì yìí ló jẹ́ kí n gbà wípé Ọbàtálá òjíṣẹ́ Ọlọ́run ni Àyá Kùránì yìí gangan ló jẹ́ kí n gbà wípé Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run sọ nínú Kùránì bismillahir rahmanir rahim Ọlọ́run ní wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum fayudillu Allahu man yasha'u wa yahdi man yasha'u wa huwal azizul hakim Ọlọ́run ní mo ní rán òjíṣẹ́ kan sí yín àyàfi òjíṣẹ́ tó máa gbọ́ èdè yín tó máa gbóhùn tẹ́ ń sọ nǹkan tó jẹ́ kí n gbà wọlé báyìí nísìnyí yẹn tí mo fi jọ́jú Sele pé Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run lóòótọ́ òṣìṣẹ́ ìdáná adé tún wà sọ́ngbà yẹn àwọn èèyàn sọ wípé sọkúsọ ló ń sọ ó tọ́ ni o èmi náà gbà wọlé Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run ni torí pé anábà Muhammad sallallahu alaihi wasallam anábì ò kì í ṣe Yorùbá anábì ò sì kì í ṣe ìran anábì kì í ṣe ìran Yorùbá anábì ò sì gbọ́ Yorùbá kálọ́fẹ́ wa sọ wípé Ọlọ́run bá rán sáwa nílẹ̀ Yorùbá ohun tó tilẹ̀ wá mọ́ àyá Kùránì sọ wípé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi àní òjíṣẹ́ kan sí yín àyàfi òjíṣẹ́ tó gbọ́ èdè yín tó gbọ́ tẹ́ ń sọ liyubayyina lahum kó lè bá a ṣàlàyé fún yín kẹ́ bá lè gbọ́ yé Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run ni ó Ṣàngó òjíṣẹ́ Ọlọ́run ni Èṣù òjíṣẹ́ Ọlọ́run ni Ọbàtálá òjíṣẹ́ Ọlọ́run ni Àyá Kùránì ló prove ẹ̀ Àyá Kùránì ló prove ẹ̀ o Àyá Kùránì ló prove ẹ̀ nítorí pé àwọn onítàkà yìí àkàndá ni wọ́n nínú àkàndá èèmọ̀ ni wọ́n nínú èèmọ̀ wọ́n dára tí ordinary èèyàn ò lè dá ànábì dára tí ordinary èèyàn ò lè dá Jésù dára tí ordinary èèyàn ò lè dá àwọn ànábì Ọlọ́run dá àwọn àrà tí ordinary èèyàn ò lè dá bẹ́ẹ̀ náà làwọn táwọn wí Ọ̀rúnmìlà ó dára tí ordinary èèyàn ò lè dá Ṣàngó dára tí ordinary àwọn èèyàn tí ordinary èèyàn ò lè dá ló fi já sí pé tábà wá pẹ́ títí tábà sọ pé ok Ọlọ́run sọ wípé òun ní òun jíṣẹ́ kankan sí wa àfi ẹni tó bá gbọ́ èdè wa ó yá wa Yorùbá tàbí fi aṣọ pọ́lọ̀ wọn sí wa Ọ̀rúnmìlà Ṣàngó Ọbàtálá irú ìrọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́wọ̀n jíṣẹ́ tọ́lọ̀ bá rán sí wa so Àyá Kùránì ló prove ẹ̀ tó bá wá sọ pé irọ́ ni mo pa ìwọ náà lọ káyà Kùránì yẹn nínú Suratu Ibrahim ló wà àyá ẹlẹ́kẹrin lọ́wọ́ dáadáa kò tú kò jù báyẹn lọ.
ó lágbára o ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Yahya Gambari yìí ó ní àtọbàtálá àtọ̀rúnmìlà àti Ṣàngó òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo wọn tọ́lọ́run rán sí àwa àrùn Yorùbá ṣé nǹkan tí Yahya Gambari ṣé ká wá sọ pé tí Yahya Gambari ń try láti jẹ́ ká understand báyìí ni wípé ànábì Muhammad tí àwọn ẹ̀sìn Islam táwọn ẹlẹ́sìn Islam tí wọ́n rí gẹ́gẹ́ bí aṣáájú òun náà gan pàápàá gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Islam ṣé ká sọ wípé ànábì Ọlọ́run ò rán ànábì sí àwọn ẹlẹ́sìn Islam nílẹ̀ Yorùbá ni àbí báwo torí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ó ti fẹ́ máa di nǹkan míì nílẹ̀ Yorùbá o ẹ jẹ́ ká ka kọ́mẹ̀ntì kan sí méjì lábẹ́ fídíò yìí ká gbọ́ nǹkan táwọn èèyàn sọ nípa fídíò tí Yahya Gambari tó ṣe yìí. a rí kọ̀mẹ́ntà kan Usamot Ayọ̀kúnlé ó ní Ògún Ṣàngó Ọ̀rúnmìlà Ọbàtálá Ifá all of them are prophets àbí okay how many prophets were sent to Yoruba alone wàláì ìwọ ọmọ yìí ti ya wèrè rí àbí now and that is a very good question ṣé ká sọ pé gbogbo àwọn òrìṣà nílẹ̀ Yorùbá pátápátá òun náà lọ́lọ́run rán gẹ́gẹ́ bí òjíṣẹ́ sí ilẹ̀ Yorùbá ni àbí another commenter Michael Alao ó ní you people should please forgive us he is one of our patients at psychiatric hospital God o àwọn èèyàn ní bad mouth o Alim Jamiu òun náà ní eléri ibú ọmọ lọmọ yìí o ó ti padà wáyà wèrè báyìí when Allah says no more prophet after prophet Muhammad does this nonsense people you mentioned exist before Allah closed the opportunity to be a prophet Olodo of Nigeria okay o àwọn ọmọ mùsùlùmí wọ́n pọ̀ lábẹ́ kọ́mẹ́ǹtì yìí ó ṣe ni wọ́n ṣàn fún Yahya Gambari ní gbàsgbòs gidigidi ni Aziz K náà ni this boy have started having sense small I'm happy for him okay another commenter Sikiru Ọláìdé ó ní Yahya Gambari gbogbo ẹni tó ń bú ẹ má dá wọn lóhùn ó ti yé wọn ojú ló ń tì wọ́n ọ̀rọ̀ gidi ló sọ jáde jàre Ọlọ́run ń gbọ́ ọpọlọ ẹ kò ní dàrú láéláé okay another commenter Usman Kehinde náà ní òpònú aláṣìṣe he is reading a verse from Surah to Ibrahim and he can't differentiate between the story of prophets that came before Prophet Muhammad peace be upon him omugo somebody okay o ẹ̀yin èèyàn máa bá mi jọ opinion ti yín náà sí comment torí comment section yìí gan lásán gbàsgbòs táwọn èèyàn fún Yahya Gambari lórí ọ̀rọ̀ tó sọ yìí kò ṣeé dúró wò Babatunde The Rock ó ní as Quran mentioned all the prophets and say one or two things about them where in the Quran is Ogun Ṣàngó Ọ̀rúnmìlà mentioned I await your response. Ó lágbára o Oríyọmí Àbáyọ̀mí ó ní Yahya first time you say the pure truth God bless you for saying this. Nínú àwọn èèyàn náà ni ẹgbọ́ tí mo kà síta ní comment section yìí kí ni opinion titi yín ẹ máa bá mi jù sí comment ṣé yín náà agree pẹ̀lú nǹkan tí Yahya Gambari sọ wípé àti Ṣàngó àti Ọ̀rúnmìlà àti Ọbàtálá àti Ifá gbogbo wọn pátá òjíṣẹ́ Ọlọ́run ni gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rán Prophet Muhammad sáwọn ará Saudi wípé àwọn ìyẹn àwọn Ifá Ọ̀rúnmìlà kankan lọ́lọ́run rán sáwọn ọmọ Yorùbá náà gẹ́gẹ́ bí òjíṣẹ́ ṣẹ́yìn náà agree ẹ máa bá mi jù opinion tí yín sí comment ẹ má wá gbàgbé láti máa follow DigiNaija online TV lórí Facebook link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ máa like kẹsì máa bá mi share fídíò kó máa lọ káàkiri lórí ayélujára ká tún pàdé láyé àtàlàáfíà ó dàbọ̀.